Ọlọ́run mi tún wá mọ bí ojú ọmọ ọkùnrin ṣe pọ́n mi tó kó tó di pé ó yànda eléyìí fún mi kò ní gbà lọ́wọ́ mi ojú ò ní tì mí o. kò ní lójú tí gbogbo wa èyí tá a bá lọ èmi á tún lọ fúnra mi. ti kọ́kọ́ ni ikú Àfọlábí mú wọ ẹbí wa bí kò ṣe rí pé ó ya ìyá ẹ̀. Lára jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ ká máa padà sílé. Lára jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ ká máa padà sílé. Lára jọ̀ọ́ jẹ́ ká máa padà sílé jọ̀ọ́ torí Ọlọ́run. Jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ ká máa padà sílé. Lára jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ ká máa padà sílé. Lára èmi mọ̀ wípé jẹ́ ká máa padà sílé. Lára òde dáná Lára jẹ́ ká máa lọ. Lára. Àfọlábí o! Lára jọ̀ọ́ jẹ́ ká máa padà sílé jẹ́ ká máa padà sílé. Àfọlábí ọmọ mi yọ ẹkún bẹ́tẹ̀. Àfọlábí future president of the world. Àfọlábí. Bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Láìdé. Ó máa burú o. Ó máa dínú mú. Ó mà ṣe o. Láìdé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àtúnṣe wà o. Tó bá lè ṣe ni o. A ṣe. Tó bá lè ṣe. Sórí Ayọ̀mídé kan ṣo tó kù yìí. Ewu wà ńbẹ̀. Ìyàwó bàbá ẹ̀ tẹ́ ló ya wèrè ó ti ṣán lọ yẹn. O gbọ́dọ̀ wà láwárí o. Àwárí lobìnrin wà nǹkan bẹ̀rẹ̀ torí pé ogún ojú ẹ̀ báyìí tó bá ṣàn báyìí òun la máa lò kò wá tán síbẹ̀ o ọmọ ìyàwó bàbá ẹ̀ tó pa yẹn ibi tí wọ́n sin sí sàárè ẹ̀ o gbọ́dọ̀ lọ bu yẹ̀pẹ̀ bẹ̀ wá báyìí. Wá gbọ́ o ìwọ àtọkọ ẹ̀ lẹ gbọ́dọ̀ jọ lọ o. láíláí màmá èmi ò lè tẹ́tà o òun ló dáhùn oníkó forí ara ìgbọ́ràn tó dáa mi ò lọ sẹ́niwẹ̀. Jimmy wà tẹ̀lé lọ ó tayọ̀ mí dé. ẹ wo wàhálà tó bìnrin kó mi sí náà. ní kò ní ìtẹ̀lá ẹjọ́ àbàjẹ́ ni ó ní òótọ́ kù fún ẹ̀láyọ̀ mí dé. Ibi ni ọkọ̀ ti kọ́lé sórí ẹ̀ ni. Abuki, how you doing? Abeg, one can't take some tea for this place. Now my papa, he get the house, call my mother, he get the house, say I want to take something. Okay, one can't pack sand. Sand. All this one where they here, you know be sand? No be this kind of sound, Megida. I know, but Duala Abuki, sand. The one where you dey inside. But like two of me are the Chris. Time I could top it again now. I tell you, I don't want to take this sand. Why so is can't pa? What are they worrying me? Find something. Buy cooler. I give me money. Oh yeah, make I wait. Make I bring them. Abuki, no. Now me go take her. Voila. Okay, make I wait. Make my wife follow me. Oh yeah, make I come. Wait.
wo Jimmy àti Láìdé embarrass me. A ní ẹ dìde jókòó náà gbogbo ohun tó ń kó ṣẹlẹ̀. Dáàdì ọ̀rọ̀ yóò bá jókòó ẹ dá. Mo ní kẹ́ dìde jókòó. Kí ló ń bọ̀ lókè tílẹ̀ ò ní gbà? Dáàdì. Kí ló ṣẹlẹ̀ Jimmy? Dáàdì ilé mi ti dàrú. Àjálù ńlá ẹ jọ̀ọ́ ẹ gbà mí dáàdì. Ilé ẹ dàrú. Kí ló dá lé ẹrù? Kí tún ló ṣẹlẹ̀? Dáàdì ẹ rántí ìyàwó yín Lára. Ìyàwó mi Láìdé ó lọ́rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ yẹn ká gbé yẹn tì náà. Ọmọ mi Ayọ̀mídé inú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà sí. Ẹ jọ̀ọ́ dáàdì ṣàánú mi. Ewu lẹ ń sọ ìgan náà. Ẹ ń sọ̀rọ̀ Ayọ̀mídé ẹ tún ju mú ti Lára ẹ tún ju yẹn sí láàrin kí ni ó ń ṣẹlẹ̀? Ó dẹ̀ sọ̀rọ̀. Dádì ẹ ṣàrántí pé láìpẹ́ yìí ni Lọ́ládé ṣaláìsí. Àìsàn tó ṣe Lọ́ládé ó tuntun wá ń ṣe Ayọ̀mídé. Anyway dádì mo pe Lára wà ní hospital tí ń tọ́jú ẹ̀yìn ṣá. Rárá kò sí mbẹ̀ kò sí mbẹ̀ torí ohun tí mo gbọ́ láàárọ̀ ni wípé ó sá jáde. Láàárọ̀ yìí. Dáàdì ẹ jọ̀ọ́. Àmọ́ wọ́n ti ń wá torí mo gbọ́ pọ́n ní àdúgbò àlàáfíà ń bẹ̀ yẹn ni. Àlàáfíà. Wọ́n á rí ṣá bóyá wọ́n tiẹ̀ ti mú dọ̀hún. Dáàdì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ṣàánú mi ẹ kájọ wà ẹ jọ̀ọ́. Àwọn méjèèjì náà ni a máa lọ wá. Dádì àmọ́ ó yá. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin ọmọ wọ̀nyí tú mí lẹ̀. Ẹ sọ̀rọ̀ Ayọ̀mídé láàrin òyà ẹ tún sọ yẹn pọ̀ mọ́ Lára. Ètò sáà ti pọ̀ jù. Ilé wo ló pọ̀ jù? Kí ló ń sọ? Ìwọ́n táyì wá bí ọba ní táìmù ni. Ṣàrògbà ìrora. Ọgbà. Ṣé ọmọ nígbà yẹn lọ? Ọdún tó wà bẹ̀rẹ̀. Síbẹ̀ ilé. Ọjà.